ẹ ṣeun adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ àwọn èèyàn wa tí wọ́n kó ní Kwara State ariwo èmi àti yín ò lọ lásán Yorùbá Wuyì ariwo tí mò ń pa ẹ fàwọn èèyàn wálẹ̀ ẹ káwọn èèyàn wálẹ̀ Abudulramonu Abudulrasaki gómìnà Kwara State ti fún mi ní birthday gift gómìnà Kwara State ó ti fún mi ní birthday gift o àwọn 176 tí wọ́n kó ní wọ́rọ̀ wọ́n ti padà kó wọn dàálẹ̀ fídíò wọn wà nígbà tí wọ́n kó wọn dé àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀ adúpẹ́ o ẹ bá wa dúpẹ́ o bá wa dúpẹ́ àwọn àti sóríire ẹ bá wa yọ̀ àwọn àti sóríire àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀ wọ́n ti kó wọn dé sílùú Ìlọrin àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀ wọ́n ti kó wọn dé sílùú Ìlọrin ẹ bá wa dúpẹ́ àwọn àti sóríire Yorùbá Wuyì fans mi mọ̀ bí fẹ́ put sí ẹ̀ mi mọ̀ bí fẹ́ appreciate yín tó Yorùbá Wuyì fans mi mọ̀ bí mo ṣe fẹ́ ẹ yá mi ní English please borrow me one English tó máa ní pé èèyàn appreciate èèyàn lẹ́yìn appreciate òyìnbó wo mo tún lè fún ẹ yá mi ní English Yorùbá Wuyì fans mo appreciate yín ẹ ṣé ẹ kú pé kí n sọ̀rọ̀ kẹ wá follow mi bẹ́ẹ̀ kí n ṣe fídíò kẹ share ẹ̀ kẹ máa kọ kọ́mẹ́ǹtì ní gbogbo last week tí mo mú sọ́wọ́ pé irọ́ ànígbà Tinubu ẹ bá wá àkànṣe sí kọ́ńrí ní àwọn èèyàn wa tí wọ́n gbé ní wọ́rọ̀ àwọn àgbọ̀nà àti ìṣẹ́nu wọn kọ́ fi wá lọ́rùn sílẹ̀ bí mo ṣe ń pariwo mo wá dúpẹ́ pé òkun lọ́wọ́ yìí fáǹsì Yorùbá Wuyì tó bá yẹ ń pariwo lẹ́yìn náà lẹ́ ń gbá nídìí ọmọdé bẹ̀ lọ́wọ́ kan gbẹ̀yìn tó gbẹ̀yìn tẹ́jọ́ ọmọ Kwara State èèyàn ọmọ gómìnà tẹ́jọ́ ìmí tájọ́ ń pariwo wípé ilẹ̀ gómìnà ò gbọdọ̀ bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ̀dẹ̀ láìkì mi náà àtúndúpẹ́ lọ́wọ́ yín èmi ò rán yín o wọ́n ti gé tì mí lọ mi ìgbọ́ anything wọn ò lè máa jẹ́ àwọn èèyàn mi gbé kí wọ́n á gbẹnu dákẹ́ kí n ṣúnú pọ̀ bí kinní kan kò sí nǹkan tó jọ lórí ètò wa ètò Yorùbá Wuyì náà la wà ẹ ti mísì mi mọ̀ pé mísì mi èmi náà mísì mi Ọlọ́run ó dẹ̀ ti máa ṣe sóò lójoojúmọ́ táyé bá gbà mí bẹ́ẹ̀ ṣe mísì mi ògùn gbọ́ èmi náà mo mísì yín gidi gan ni ẹ tó bá mísì mi ẹ jẹ́ kí n rọwọ́ yín lókè. If you miss me, let me see your comment in the comment section. Yorùbá Wuyì lórúkọ mi. Ayé làgbé àbẹ̀rín làwọn èèyàn mọ̀ mí sí. I am doing good o. I am doing good. Happy birthday. Happy birthday to me. Ẹ ṣé mo dúpẹ́. Thank you for your calling. Thank you for the text message. Thank you for the gift. Tó láwọn èèyàn fún mi ní gift o. So ẹ ṣé mo dúpẹ́ lọ́tún lọ́sì. Àwọn ìyá yẹn wàhálà yín pọ̀. Ẹ̀yin grandma owó táwọn brothers mi sisters mi fún yín kẹ́ fi jẹun ẹ̀dún fún Yorùbá Wuyì èmi oníṣẹ́ ọkọ o ṣùgbọ́n mo pẹ́ máa jẹun mọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ láṣẹ Elédùmarè ẹ ṣé mo dúpẹ́ you miss me èyà rẹ lọ we all miss you èmi náà miss yín mo miss yín gan ní Ọlọ́run kábíyèsí ọ̀ni mo fẹ́ mú dání o ògùn gbọ́ lè ní tí mi bá fàájá fún Ọọ̀ni kábíyèsí ọ̀jọ̀jọ̀ Ògúnwùsì àti Sunday Igboho lè ní ẹni mo kì í ṣe Yorùbá Wuyì mọ́ kábíyèsí ọ̀jọ̀jọ̀ Ògúnwùsì tí mi bá ti fàájá fún yín lè ní ẹni mo kì í ṣe Yorùbá Wuyì mọ́ mo fẹ́ fàájá fún kábíyèsí ọ̀jọ̀jọ̀ Ògúnwùsì kábíyèsí o ẹjọ́ nígbà tí kábíyèsí ọ̀jọ̀jọ̀ Ògúnwùsì tí wọ́n mú àwọn Ìrù Ekun àwọn jagunjagun tí wọ́n ní wọ́n fún wọn ní Iliọ́sì ẹ bá mi kà ó Iliọ́sì lọ́hùn Iliọ́sì wọ́n ní wọ́n fún 100 million gbogbo yẹn ò fi ẹ̀dùn mí o ṣe pé mi ò jagun tí bá nídìí instrument máa nídìí bóyá tripod tó máa fi ń gbé fóònù sí
tàbí kọ̀ǹpútà mi dẹ̀ wà òkè tripod mi náà wà òkè mo ìṣẹ̀dá ní wọn pàápàá ni. ọwọ́ ní ibi tó ti wá ju èmi lẹ́lẹ́yìí o kábíyèsí wọ́n sọ wípé àwọn irú ẹkùn àwọn máa kó wọn wọlé. ẹ bá mi gbé mi bí ìsìta kábíyèsí ìyàjẹ́ Ògúnwùsì ò bá wuyì lórúkọ mi ẹ bá mi gbé mi bí ìsìta fún wọn. wọ́n ní àwọn akọ́ olóòsọ́jà ní ẹmọ Ìgbòho Òòṣà àtàwọn irú ẹkùn tí wọ́n jẹ́ jagunjagun kábíyèsí Ọọ̀ni Ọ̀tẹ́jẹ́ Ògúnwùsì wọ́n làwọn máa kó wọn wọnú ilé. wọ́n ní kí ní àwọn bàbá àwọn tó ń mì yoroyoro wọ́n làwọn máa kó fún wọn. wọ́n ní táwọn lè fún wọn ní gbangba wọ́n làwọn máa fún wọn. wọ́n ní táwọn tó wọ́n lè fún wọn ní gbangba àwọn á tún wá mú ọ lọ sí kọ́nà nínú kọ̀rọ̀ nínú àìrùmù wọ́n láwọn á tún kó lé wọn lọ́wọ́. ó wá pé gbogbo àwọn alágbára àlú mo ti ju fídíò yẹn fún fídíò ẹ̀ mo ti ju sórí YouTube Yorùbáwùyí láàárọ̀ ìgbà tí mo lè play díẹ̀ fún yín nínú ẹ̀. wọ́n láwọn wá kí gbogbo alágbára alẹ́ Yorùbá pátápátá kì í pẹ́ àwọn sórí íńtánẹ́ẹ̀tì mo lè gba wájú wọlé kí n gbẹ̀yìn jáde mo lè gba kíní kan Ọọ̀ni ní kò ṣe bẹ́ẹ̀ o kábíyèsí ti join Yorùbáwùyí fans kí ni máa fà á tẹ́lọ̀ nínú wà nísìn wọ́n ti join Yorùbáwùyí fans. Ọọ̀ni wá tẹ̀síwájú wọ́n ní gbogbo ẹ̀yà lágbára alẹ̀ Yorùbá wọ́n ní kò sí ọ̀rọ̀ ni pé mo lágbára mo lè gbádùn ògiri wọlé mo lè gbẹ̀yìn ògiri jáde wọ́n ní kẹ́ dá ògùn jọ fún Sunday Igboho Òòṣà wọ́n ní kẹ́ dá ògùn jọ wọ́n ní gbogbo tó ní kálukú bá ní wọ́n ní ẹgbẹ́ jáde ẹgbẹ́ kí náà bá wa tó mì yoroyoro wọ́n ní ẹgbẹ́ jáde wọ́n ní káwọn máa wá adájọ́ fún ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àtàwọn irú ẹkùn tó bá wá dá ẹgbẹ́jọ́ fún wọn ẹjọ́ tó ń fáwọn jagunjagun ní Ògùn. kírílíọ̀sì yẹn mi ò sọ̀rọ̀ sí o ẹ bá mi gbé mi fídíò ètò máa ń lo fídíò mi ẹ gbé mi fídíò láti ṣẹlẹ̀ sí kábíyèsí Ọọ̀ni o ẹ nínú ń bí mi o Yorùbáwùyí lórúkọ mi nínú ń bí mi. wọ́n fẹ́ fún àwọn jagunjagun ní líọ̀sì wọ́n fẹ́ fún wọn ní 100 million wọ́n tún ní kó dá Ògùn jọ fún wọn kábíyèsí tún kàkàkà ẹ tó bá wo fídíò yẹn yẹ kí n kọ́mẹ̀tì ní comment section kábíyèsí wọ́n tún wọnú àwọn bàbá wa lọ nífẹ̀ẹ́ lákùrẹ́ lóòyè kábíyèsí àwọn ọ̀rọ̀ àwọn bàbá wa wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ. ẹ jẹ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yẹn àwa tó bá fáwọn jagunjagun ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àwa janujanu ńkọ́. èmi ń béèrè lọ́wọ́ yín kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tẹ́ bá ti fún àwọn jagunjagun ní nǹkan tó bẹ́ẹ̀ yẹn àwa táwa jẹ́ janujanu táwa náà ń janu bó jẹ́ ìwúre díẹ̀ kábíyèsí ó yẹ kẹ́ fi ránṣẹ́ sí mi. ta ló ẹ má rẹ́rìn mò ń sọ̀rọ̀ gidi ẹ̀rẹ̀ rẹ́rìn. kábíyèsí bó jẹ́ ìwúre lásán Yorùbáwùyí akálòlò tó yẹ kẹ́ fi ránṣẹ́ sí mi. mi ò kábíyèsí mi ìfẹ́ kó pọ̀ kó dàbí pé kí ní báyìí bó jẹ́ pé ìwúre díẹ̀ ẹ fi ránṣẹ́ sí Yorùbáwùyí. you watch it. kábíyèsí àwọn janujanu èmi Yorùbáwùyí particularly janujanu lórí íńtánẹ́ẹ̀tì máa ń dúró tán ẹ fi nǹkan ránṣẹ́ sí mi o mi ò ní gbà o kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí mi ríbi tí wọ́n ti sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yẹn rí wọ́n ní gbogbo ẹni tó bá ń lépa Sunday Igboho lọ́wọ́ yìí wọ́n ní Ọ̀yọ́ ònú lẹ́wà o wọ́n ní tí yín máa yẹ tí yín máa bẹ́ square. èmi kọ́ ni mo sọ o kábíyèsí Ọọ̀ni náà sọ o ẹ bá sà sí mi o Ọọ̀ni náà sọ o wọ́n ní tí yín máa làbà tí yín máa yẹ tí yín máa fàya wọ́n ní gbogbo ẹni tó pé ẹ̀ṣẹ́ Sunday Igboho lọ́wọ́ yẹ ẹ̀fẹ́ rẹ̀ ẹkùn wọ́n ní tí yín máa rún ni o èmi kúkọ́ ni mo sọ wọ́n ní tí yín máa tàbí gúgúrú di èṣù wọ́n láyé yín máa ṣámálámá lọ́ máa fọ́pọ̀ wọ́n láyé yín máa rún èmi ṣé mi ni mo sọ èmi kọ́ ni mo sọ kábíyèsí Ọọ̀ni ló sọ janujanu lèmi ọ̀rọ̀ tí bàbá wa bá dẹ̀ sọ lókè èmi bàbá wọn tó pé mo máa ń janu mo máa bá wọn gbé síta kábíyèsí ni tí yín máa padà làbà ó máa tí yín máa fọ́pọ̀ kábíyèsí ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ wípé nífẹ̀ẹ́ Sunday Igboho Òòṣà èyí tó sọ pé ẹ̀fẹ́ ríru ẹkùn ládùúgbò yín wọ́n lórí tàjútà adé yìí wọ́n ní tí yín máa rún ni o wọ́n fún olóyè Sunday Igboho Òòṣà ní ilé ọ̀sìn. Ọọ̀ni you don buy me o èmi bàjẹ́ o kábíyèsí Ọọ̀ni ẹ ti báyè mi o mi ìmọ̀ àwọn tókùn tó ń wò mí o but as for me Yorùbáwùyí bàbá you don buy me
kí ọmọ kékeré ẹ wo adúrú bí wọ́n ṣe wọ́ olóyè bó ṣe wọ́ Ọọ̀ni nígbà kínní yẹn ẹ wo bí wọ́n ṣe fẹ́ gbàgbọ́sọ̀ Ọọ̀ni ní ṣẹlẹ̀ bí yóò dùn mí ni kò dùn mí kábíyèsí ìjọ ẹ ti ra èmi o tẹ́bàá mọ̀ bàbá mi mo lẹ́tì àní aṣíwájú kí wọ́n jẹ́ aṣíwájú rere aṣíwájú tó dáa àgbà tó dáa ní kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì ẹ̀wà dúró ọ̀rọ̀ máa mi ní kí n má ṣe so mọ̀ wọ́n ní 218 lówó wà wọ́n ní 35 ló tẹ̀tọ́ ń pọ̀ bóyá bá wa tẹ̀tọ́ ń pọ̀ ibẹ̀ sí ni máa jọ àwọn fídíò oríṣiríṣi bí wọ́n ṣe kó àwọn ọmọ Kwara dé kí bí wọ́n ṣe kó àwọn ọmọ Kwara dé àwọn 176 tí wọ́n kọ́ ní Kwara láti February dá Abdulrahman Abdulrasaki gómìnà Kwara nǹkan bẹ́ẹ̀ square mọ́ yín lára nǹkan bàjẹ́ mọ́ yín lára Abdulrahman Abdulrasaki àti bẹ́ẹ̀ tí máa play fídíò oríṣiríṣi ó yẹ bá wa ṣe tán pọ̀ ẹ wá wo iṣẹ́ tí èmi àti ìjọ ṣe lára àwọn fan mi kan tó máa pè mí ní àná wọn àwọn ọkọ send sí mi ẹ̀ sí mi yóò mo ti rí àwọn ọkọ tó wá send ẹ̀ sí mi then èèyàn kan wá lọ gbé fídíò mi ó ní Yorùbáwùyí you did this video few days ago mo wá fẹ́ play fídíò yẹn fún yín Yorùbáwùyí fans Yorùbáwùyí fans Yorùbáwùyí fans mi ìmọ̀ ọkọ̀ tí mo fẹ́ fún yín ṣùgbọ́n mo mọ̀ pé nínú ayé nínú ìtàn Yorùbá wọn ò ní gbàgbé mi àti pé Yorùbá ìyá kan sẹ́ni voice note sí mi láti bí ọ̀sẹ̀ méjì mo ẹ̀ṣẹ̀ rí lẹ́nu ni mo sẹ́ni ẹ̀rí sí wọn wọ́n ní nínú èmi àtàbí Èkìtì àwọn ọmọ ẹni tó burú jù ẹgbọ́n ṣe mo burú tí bá wá sórí íńtánẹ́ẹ̀tì ṣé mo máa ń ga wú irọ́ ṣé mo máa ń ga pá irọ́ mi tí mi máa mo burú mi ò burú o díyàwó yẹn mo ń bọ̀ wá báyìí ẹ ṣe onírìṣà àmọ́ kọ́kọ́ treat kéèsì Ọ̀nìṣà ká tó lọ sí Kwara bàbá Ọ̀nìṣà máa kọ́kọ́ treat mo ń bọ̀ ẹ jẹ́ kí n gbé fídíò tẹ̀mí àti yín ṣe tẹ́ wọ́n ṣí ẹ fídíò yìí bíi bóyá before 2 days to my birthday la ṣe birthday mi August 3rd ẹ yẹ ká play fídíò náà orí mi ń gbóná nu fídíò yẹn. tó lọ́wọ́n bá Tinubu mo fi kúlẹ̀. Yorùbáwùyí kí ló ń dé kí ló há ẹ lóhùn súnmọ́ òun jàre irú Yorùbáwùyí wo lélẹ̀ Yorùbáwùyí fa ẹ pàtẹ́wọ́ fúnra yín náà Yorùbáwùyí ẹ pàtẹ́wọ́ fúnra yín Yorùbáwùyí fa tí wàá pàtẹ́wọ́ fúnra yín wọ́n lóhùn mo lè stop show yìí Yorùbáwùyí fa sí ẹ bá pàtẹ́wọ́ fúnra yín mo lè stop show yìí ẹ máa dáhùn káwọn nǹkan tá a ti ṣe tàbá pariwo pé irọ́ àkọ́bí ọmọdé sílẹ̀jà máa ànígbà níṣẹ́ lórí ètò yìí ànígbà ni wàá ṣe lè fún wa sẹ́ẹ̀ ni Yorùbáwùyí fans thank you jàre ẹ̀yin àwọn sáré pàtẹ́wọ́ positive vibe pé ànígbà níṣẹ́ ẹ máa dárúkọ àwọn kan tó yẹ pé àtọ́pẹ́ ànígbà lórí péjì tàbí ẹ pé àkọ́bí ọmọdé sílẹ̀jà máa tó dẹ̀ ń dá wa lóhùn a tún ti pàkàn bí o ó tún ti dá wa lóhùn àwọn 176 tí wọ́n kó ní wọ́rọ̀ ní Kwara State wọ́n ti lọ gbà wọ́n dé o Yorùbáwùyí fans mo lọ́ọ̀bù yín ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ bí Yorùbáwùyí July 31st 2026 ọlọ́run ṣe tí mo fi déètì sí July 31st níjọ́ tí oṣù parí láṣẹ ilé táwọn ojú Yorùbáwùyí ọlọ́run ló máa ṣàánú mi tí Abdulrahman Abdulrasaki bá gbá mi mú òkè Kwara State tí Abdulrahman gómìnà Kwara State tó bá gbá mi mú òkè Kwara State mo dẹ̀ jẹ́rìí fásitì ẹ máa wá bẹ́ẹ̀lì mi mo dẹ̀ jẹ́ ìdádì mi gan àkànbí ọmọdé bí o sílẹ̀ jama ẹ yẹ ká gbọ́ kọ́ta sọ. Tinubu mo fi kúlẹ̀ àbí àwọn bẹ̀yìn àkànbí ọmọdé mo bẹ̀yìn lọ́wọ́ bá. ẹ náà lórí TikTok ẹ bá fẹ́ wò máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orí Yorùbáwùyí la wà lórí YouTube ó kọ́ta fi wò wá lórí TikTok ìyẹn náà ló máa fi wà lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ó yá fàájà nation ó yá fàájà. Tinubu ẹjọ́ tó ń tọ́ lọ́wọ́ bá. Tinubu mo fi kúlẹ̀ àbí àwọn bẹ̀yìn àkọ́bí ọmọdé mo bẹ̀yìn lórí Ọlọ́run bá wù lórúkọ mi ẹ ní sọ ọmọ nù ẹ ní fòwò ẹ ní dààmú àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀ àwọn tí wọ́n kó ní Ọ̀yọ́ National Park ẹ̀yin ló gbà wọ́n gómìnà Ọ̀yọ́ ṣe tí o mọ̀ sí tèyí má fi lé òmọ̀ sí tẹ̀lé rescue wọn
àfi alájọbí bẹ́yìn àfi ìjẹ́ Yorùbá kọ́nọ́tàdé jẹ́ Tinubu mo fi bẹ̀yìn tó ń tọ́ lọ́wọ́ ọba àwọn fámìlì wa tó wà ní wọ́rọ̀ àwọn báńdì ti ti statement wọ́n láwọn á fẹ́ àwọn tó bá fáìn nínú wọn wọ́n láwọn á pa àwọn tó bá kù. I don't deserve forceful marriage. I don't deserve kí wọ́n pa. Ọba tí wọ́n lórí olówó bá mo fi olówó bá mo fi bẹ̀yìn mo fi gbogbo tẹ bá gbọ́kànlé mo fi bẹ̀yìn please save us in Kwara State. Yorùbá ni wá àwọn tí wọ́n ní wọ́rọ̀ láti fẹ́ Buhari wọ́n ti gbàgbé wọn síbẹ̀ láti fẹ́ Buhari wọ́n ti pa àwọn ní wọ́rọ̀ up to today. Ààrẹ gbogbo tó ń yá ìjíkẹ́ wọ́n pa ìlú 200 ní ọjọ́ kan ní ilẹ̀ Yorùbá wọ́n pè 176 lọ. Bọ́dẹ̀ yẹ kó pàṣẹ gọ́ọ̀mẹ̀ntì pé èèyàn mẹ́ta ni wọ́n kó. Kwara gọ́ọ̀mẹ̀ntì tó sọ bẹ́ẹ̀. Lẹ́tà làwọn yẹn padà tí ẹgbọ́n padà ṣó wọn wípé àwọn 176 làwọn kó. Àwọn tí wọ́n ní wọ́rọ̀ yìí ọmọ ọdún kan wà nínú wọn o. Ọmọ ọdún méjì wà nínú wọn o láti fẹ́ Buhari. July ìparí lẹ́yìn. Àmọ́ August ní ọ̀la Tinubu mo bẹ̀yìn gbogbo ẹ̀yin lọ́ba ilẹ̀ Yorùbá mo bẹ̀yìn torí Ọlọ́run ọba Yorùbá ni wá o Yorùbá ni àwa ní Kwara State 99% wa Yorùbá ni wá. Àwọn ìwọ́sẹ̀ sàndóró fún àwọn ọmọdé yìí ni wọ́n ń kó. Ẹ bá mi ṣí ẹ̀ fídíò yìí kó kàn Tinubu lára. Akọ̀bílẹ̀ mo lóde jẹ́ mo fi alálẹ̀ Yorùbá mo fi bẹ̀yìn. Mo fi Elédùmarè mo fi bẹ̀yìn gbogbo tẹ́ bá gbọ́kànlé bẹ́yẹ gbà àwọn ará Ọ̀yọ́ State tó jẹ́ wípé wọn ò ní gbàgbé ní láyé ẹ bá wà gbà wọn ní wọ́rọ̀ wọ́n sọ tàbí skeleton wọ́n ti bẹ̀ tán kí ló dé Tinubu Yorùbá ni wá ẹ bá wà gbà wọn ní wọ́rọ̀ fọlọ́ ọba abẹ̀yìn ẹ̀jọ́ ẹ dẹ́kun abẹ̀yìn ni abẹ̀yìn ni. Ẹsẹ̀ tí wọ́n rìn tàbí gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ State gọ́ọ̀mẹ̀ntì tí ìbá Ọ̀yọ́ State láì jẹ́ pé Ọ̀yọ́ State gọ́ọ̀mẹ̀ntì mọ̀. Kí ló wá ṣe? Kí ló bọ̀ bí solution kí o ṣe? Kí ló wá ṣe? Ní Kwara State kí la ṣe? Èèyàn 176 wọ́n pa 176 láti fẹ́ Buhari. Ẹ̀ẹ́dẹ̀ ṣáàlù wa. Ẹjọ́ ìṣàánú fún wa. Ìyá rẹ̀ ló bá wa bẹ̀ gbọ́ bàbá Tinubu. Ẹ bá wa bẹ̀ Tinubu ẹjọ́. Ẹni kó ṣàánú fún wa. Ẹ bá wa gbà wọn lọ́wọ́ ẹ̀ ní ṣòfò wọn. Ẹ ní dààmú. Abẹ̀yìn tó ń tọ́ lọ́wọ́ bá. Yorùbá wùzùrù òkò. Ẹ wá rí mi ní lọ́ọ̀gbẹ̀ yìí fáǹsì mi lò láàárín èmi àti bí ṣe wà mo ti feel emotional àwọn ẹgbẹ́ mi pẹ́ẹ́kẹ́ mo ti feel emotional báyìí láàárín èmi àti mo ṣe show yìí ní July 31st 2026 mo kọ̀ bá Tinubu ẹ bá mi share video àwọn èèyàn dẹ̀ wá share video yẹn lọ rẹpẹtẹ èdè ní 5 wọ́n gba àwọn people yẹn ní àná 4th. Ẹ wá ní mi no ẹ sọ fún mi ná ẹ̀yin fans mi ẹ sọ fún mi reason ẹ̀yẹ kò fún mi ní reason ẹ̀yọ kan tí mi fi ní love yín no ẹ̀kọ́ ti ẹ̀rọ bí ẹ máa parọ́ ni o bí ẹ fi tẹ̀gàn sí ni o bí ẹ yọ tẹ̀gàn kú òun bẹ́ẹ̀ ni o ẹ mìtì ẹ̀gàn mọ́ ẹ tún ro ẹ̀gàn kú òun bẹ́ẹ̀ ẹ fún mi ní reason ẹ̀yọ kan tí mi fi ní love yín you are always there with me ìmọ̀ àti ìṣesí òkú báyìí ni ẹ̀ tí ẹ mọ̀ ní ti pé ẹ̀yẹ wá wúyẹ yóò bá mo dúpẹ́ lọ́wọ́ yín akànbí ọmọlódòdẹ thank you bàbá mi àpètò lóyè fọdà ní ẹmọ Ìgbòho ṣá few days bàtà bẹ̀rẹ̀ sí ní pariwo tàkítà bẹ̀rẹ̀ 30 days challenge nípò lóyè Sunday ní ẹmọ Ìgbòho ṣá lórí péjì ò bá wù ìwí náà ni a ṣe fún 4 days Àdìsá was released a ṣe tí mo látún ṣe náà ó tóbi mẹ́ta tá a ṣe then a tún sọ ti wọ́rọ̀ náà wọ́n ò ní sìn but a fẹ́ kọ́ máa jí àwọn èèyàn wa gbé mọ́ ó bà mí kò dùn mí a ní fi wẹ́ni tí ò bà rárá àwọn 176 tó ń kó yẹn ṣé gbogbo wọn náà dé gómìnà Abdulrasaq Abdulramoni ṣé 176 tí wọ́n kó yẹn ṣé gbogbo wọn náà dé
tó bá yẹ pé gbogbo náà dé ṣé condition tí wọ́n kó wọn ni wọ́n kó wọn dé ẹ wá wo fídíò wọn.